ẹ̀yin ènìyàn wa. Àwọn ọmọ Nàìjíríà wọ́n dájú o, ará ìlú dájú gidi o, àwọn adarí gan àwọn náà dájú, ìjọba dájú, oníkálukú ti wá di ọ̀dájú báyìí o. Ẹ wo ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ilé iṣẹ́ tó ti ń ṣe ẹlẹ́rìndòdò. Ìjàmbá ọkọ̀ yóò ṣẹlẹ̀ o ní ọkọ̀ tó máa ń kó àwọn ọtí ẹlẹ́rìndòdò. Eléyìí tó yẹ kí wọ́n fi ṣáájò àwọn èèyàn tó ní ìjàmbá ọkọ̀ yìí. Ẹ̀mí bá lọ o. Àwọn èèyàn kú nínú ọkọ̀ tẹ́ ń wò yìí o. Àwọn ọkọ̀ tó ń kọjá, ọkọ̀ tí wọ́n fi ń kó èrò àti ọkọ̀ tó jẹ́ ti ara ẹni àti private car àti public car àti ará ìlú, olúkálukú dẹ̀ ń yà, wọ́n dẹ̀ ń gbé àwọn ọtí wọ̀nyí. Ẹlòmíì gan gbé márúwá wá tó wá fi kó ọtí. Wọn ò tẹ̀ ṣe àjò fún àwọn tó wà nílẹ̀, àwọn tó ní ìjàmbá ọkọ̀ yẹn. Irú àwọn nǹkan báwọn yìí ò bójúmu. Ẹ̀mí ló yẹ ká máa dù, kì í ṣe àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ kó. Ẹni tó ní ilé iṣẹ́ yìí ó pàdánù àwọn nǹkan wọ̀nyí. Ó ti pàdánù àwọn òṣìṣẹ́, àwọn tí wọ́n ń gbé ọtí ẹlẹ́rìndòdò yìí lọ, ó pàdánù wọn. Ṣùgbọ́n ará ìlú, eléyìí tó jà, eléyìí tó dùn, ètò jẹ wọ́n lógún ni bí wọ́n ṣe fẹ́ kó ọtí, bí wọ́n ṣe fẹ́ kó. Wọ́n ní oní márúwá gan gbé márúwá wá, oní kẹ̀kẹ́ nàpẹ́ gbé kẹ̀kẹ́ nàpẹ́ wá láti wá kó ọtí tí kì í ṣe pé bóyá ẹ̀yin lẹ ní wípé ọkọ̀ ní ìjàmbá ọkọ̀. Wọ́n ní ìjàmbá, wọ́n ní ásídẹ́ǹtì. Ẹ wo ọkọ̀ lẹ́rí tó bàjẹ́ yìí o. Àwọn èèyàn kú o. Ara àwọn tó ní ásídẹ́ǹtì yẹn lẹ̀ ń wò yìí o. Wọn ò ṣe àjò bí wọ́n ṣe gbé wọn lọ sílé ìwòsàn. Àwọn ará ìlú àti ọkọ̀ tó ń kọjá, àwọn náà wọ́n ń bẹ̀rẹ̀ mọ́lẹ̀, wọ́n ń kó ọtí. Ṣé irú ìwà ìṣó da ẹ̀yin ènìyàn wa? Àwa ní ìlú ò da. Ǹjẹ́ àwa gan ìjà iye àwọn iṣẹ́ ọwọ́ wa wò bí àwọn adarí ṣe ń ṣe tiwọn? Àwa ará ìlú gan ṣá ní àánú ara wa lójú. Tó bá dẹ̀ ń lọ báyìí, báwo ni ìlú ṣe fẹ́ wá da? Jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tó wà ní agbègbè yìí. Ní Àsàbà ló ti ṣẹlẹ̀ o. Jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tó ká fọ́nrán yìí. Ní ọ̀pọ̀ ìgbà mìíràn, àwa la máa ń ṣera wa o. A máa ń dájú ara wa ní àwọn ọ̀nà míì tó yẹ ká ti ṣàánú ara wa. Ṣé ẹ rí àwọn èèyàn bí wọ́n ṣe dúró gògògò? Ẹ wo ọkọ̀ tírélà yìí, ó ń kọjá lọ ní o. Ọtí ẹlẹ́rìndòdò ẹlẹ́rìí tó ń kó lọ yẹn. It's called wickedness of men. A vehicle fell down at Asaba, Summit Road. People are dropping their vehicle, parking drinks. This man, someone's sweat to someone's business. This is what we say Nigeria will be better. No. Nigeria can never be better. Later on you blame on Tinubu. Tinubu is a bad government. No, he's not. We all are bad governors. Sam, the devil will live on. Sam, see one. We carry in the wrong live on. Sam, see them. Nigerian. And they have mind though to pack the goods. Ask them. Life and direct Asaba Aluminium in Asaba Delta State. Please, if you see this video, help me and share it. Somebody's dying on this vehicle. See this one? You don't see if they run. Jesus Christ. Hey, God. Hey. Asaba Aluminium. They just get mad, they carry people person market. Some people even chatter keke when one carry them. Ha! Hey God, oh, people will get this as they survive so. My family does hospital already. Hey, carry even family. See the bros will get the accident so cry. Hey, sorry. And this bros get this accident with this car. Hey. Nah. My brother, I dey come.
Kai. This want to finish you. Driver waiting here, sir. Person wait like this photo. Àṣàkẹ́ TV show.